Africa Content TV. Ìbàjẹ́ kan kọrin ìjọba ni àbábà ìdè ìdádé. Mèrèǹgè ni àìdè ooo. Rashidi ní Ìbàdàn ooo. Ògo àgbáyé mẹ́jọ mi àìdè. Tí ẹni wọ́n ṣe Abdulrasheed Ayinde nígbà gbogbo lójú ẹlẹ́yìn ẹ̀ tí ẹni wọ́n ṣe Rasheed Ayinde. Ọlọ́run nínú mi rọ́kùnrin o tí ẹni wọ́n ṣe Rasheed Ayinde. Bàbá pẹ́ 60 lórí ilẹ̀ tí ẹni wọ́n ṣe Rasheed Ayinde. Kẹ́mi àlà Rasheed Ayinde ogun tí ẹni wọ́n ṣe Rasheed Ayinde. Gbogbo èyí tí ẹ wá fún ọjọ́ òbí o látọ̀sẹ̀ tó kọjá lọ àìrírú èlé ìrìn òdìmọ́lá nìbàdàn lápẹ́lẹ̀ fújì o music industry in general àìrírú eléyìí rí o ire báyìí la máa bá ara wa ṣe àrùn àṣẹ àìdéṣe sí ìsì gbogbo ayé ló péjú àwọn baba ńlá fújì gbogbo wọn dúró dédé àtàwàtàjọ́ ọmọ lẹ́yìn Àyìndé agbérawa láàrúgẹ àwọn olùstúdíò kọ̀ọ̀yẹ akọni fún erege Àyìndé adé òun àṣìṣe Adékúnlé. Alábí ẹ̀yin tó láyé mo ti dúbà kí bá ṣe o ẹ bá jẹ́ kí àtàlàgbà ẹ̀yin tó láyé àti dúbà kí bá ṣe ẹ jẹ́ kí àtàlàgbà láyé. Ìtòláyé àti ìjúbà ní ìbáṣẹ́ o, ẹ má jẹ́ kí àgbàlagbà o. Ìtòláyé àti ìjúbà ní ìbáṣẹ́, ẹ jẹ́ kí àgbàlagbà o. Àyìndé lónìí àbẹ́ká ara yẹ fẹ́ náà, ẹ jẹ́ kí àgbàlagbà láyé. Àlọ́káyé lòrò náà. Ẹ jẹ́ kí àtàgbà láyé. Ẹ̀yin tó láyé àti níwà ní ìbàṣẹ o. Ẹ wá jẹ́ kí àtàgbà. Ẹ̀yin tó láyé àti níwà ní ìbàṣẹ. Ẹ jẹ́ kí àtàgbà láyé. Sórí ìparí. Àyájí mẹ́rẹ̀ẹ́rẹ́ kúlẹ̀ tẹ̀lé. Àdínníbi bẹ́ẹ̀ mi Àyìndé bọ̀ máa dà. Tí bàbá ṣọ́ ọjọ́ mi o. Láṣẹ ṣetán. Ẹ̀mí tó ṣe sísì láṣẹ àdé ìwé. Òun náà ni ó ṣe 80, àá ṣe 90. A ṣe ọ̀sẹ̀ lọ́lọ́run bá o Àyìndé. Gbèdéke bàbá mi Àyìndé o. Dékúnlé Àgàlájì Àlàdé bá àtàyè mi ò kó fèsì ìdámẹ́. Lásìkò yìí, Sáyìndé Adébájọ́ ọjọ́ òbí ta tún wà nínú sábà sí ẹ̀ ló ń gbé wa lọ. Ẹ jẹ́ ká ìdè wájú. Ẹ jẹ́ kí ìbá ọ̀gá wájú. Bàbá Àyìndé o, Adéríbi pé Ọlọ́run jẹ́ ká rí ẹ pé. Bàbá Àyìndé. Ọmọ ilé ti Adé nìkan ọ̀rọ̀ ọwọ́ ti wà Àyìndé. Adé ìrè gbogbo ire, kúnlé ire gbogbo.
ní orí mi pé àìyé adé sí owó bẹ́ẹ̀ ayé sí ìlú ńláńlá. Àyìndé ó ní bọ́lá sìnkú àwọn ọmọ ẹ̀ 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 ọ̀nà fún ọ̀nà fún ìwé òkèlè yóò títí gbé ọ̀nà fún ọ̀nà fún ìwé òkèlè yóò lè. Tẹ̀bàrí wá ẹ̀dí wá ẹ̀dí ìka ìbẹ̀wò sọ̀dá. Tẹ̀bàrí wá ẹ̀dí wá ẹ̀dí ìka ìbẹ̀wò sọ̀dá. Ọ̀nà fún ìwé òkèlè yóò lè. Bọ́lá ìgbésẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ àti ìgbé. Ó ṣe 60, wà á ṣe 70 lọ́nà ọlọ́run ọba. Ọmọ ẹ ló ń pẹ́rí ẹ̀ èrè ìyànde. Ó yá wájú òbá ń bọ́ wájú òbá ń gẹ́. Sórí aláìní ìlú ti lè rí ẹ̀. Ó ní wájú òbá ń bọ́ wájú òbá ń gẹ́. Sórí aláìní ìlú ti lè rí ẹ̀. Lẹ́gbẹ̀rúkọ Rashidi tẹ́lá ní ìjọ òwúrọ̀ta gbogbo ẹ̀. Ṣèlúbà wọn lábẹ́yìn lẹ́nu àìlé. Àjọ kí lè ilé iṣẹ́ olóògbé. Ọmọdé tó ń pè é Rashidi Kẹ́hìndé. Adéwálé ọba ọmọdé lọ́pẹ́jú ẹkú wá bọ́ dìde àìlé àlejò òkèèrè ní. Àṣìlọ́bí lẹ́dà bàbá lájẹ́ ọlọ́jà àgbàgbọ́ ní ṣe ẹ̀bùn fún màá kó ní ìgbà ìyá rẹ̀. Adéwà àlẹ́ ọba àwọn fẹ́lẹ́ tí jẹ́ bá sí ìlú kékeré. Mo ní ẹ gbọ́dọ̀ kòrò pé ó àyè orúkọ kan sí o. Ẹ gbọ́dọ̀ kòrò pé àyè orúkọ kan sí. Ọbàdé wọlé ní àwọn pélépélé. Àwọn ọlọ́mọdé rẹ̀ di àwọn ọmọ tìyá rẹ̀. Wọ́n bá mi tọ́jú àpò Unity promotion gbogbo ní ẹ̀ṣẹ́. Adéwàsá lẹ́tọ̀ gbogbo nínú péjú. Ìṣọ̀lá mi láyé tó kí gbogbo ẹkú agbọ́dídé ìpàdé ìbéèrè ìjọ. Bẹ́ẹ̀ bá ń lọ, bẹ́ẹ̀ bá ń bọ̀. Bẹ́ẹ̀ bá ń lọ, bẹ́ẹ̀ bá ń bọ̀. Gbogbo yìí ẹ̀ bá lè láyọ̀. Ẹ̀yin tèmi ló pẹ́, ẹ̀yin tèmi ní tí a jẹ́. Ìṣọ̀wọ́ láti ọ̀rọ̀ gbogbo yìí ṣe mo dúpẹ́ pátápátá. Mo kí ẹ wálé Adéwálé ọ̀gbà. Ibo lè fi kọ́dá wọlé sí ọmọ ti káre. Kọ́dá wọlé mi mọ̀ kọ́ o. Ilé pẹ́lẹ́ bá sí ìlú gbogbo ní ìṣòwò. Tẹ̀lé kúrò náà àgọ̀ mọ́mọ́ kí bíbí. Fúyẹ́ bá sí ìlú lèlè ní tí gbogbo yìí. Lèlè kúrò ẹgbà àgbàjà mi là sí i dá. Lèlè kúrò ní àkókò. Akíbáyé náà là ní lèlè ẹ̀tọ́ ju ìṣọ̀lá o. Lèlè àkókò. Báwo bá wù tó ti rí lù wà ní bàrò sí. Ẹ̀ka làbẹ̀ta àyùrọ̀ ìtàwọ̀. Ìṣọ̀lá láyé o. Mo kí ẹ bí ẹ ìṣọ̀lá ìṣọ̀lá. Adébáyé ọba èlò ìṣọ̀lá. Wọ́n ti gbogbo wọn. Wọ́n ti mú balòdì. Ọ̀gá wọ́n ti rò. Àkókò láyé ẹlẹ́yà. Bóyá fún mi nílé rẹ̀ àkókò. Àwọn tèmi lọ́kọ̀ kò ní balẹ̀ o. Àwọn tèmi ní bí a dé. Àwọn tèmi ní bí a kọ. Wọ́n kò kò ní balẹ̀ o. Àwọn láyé ìṣọ̀lá. Wọ́n níbi tí mo bá lọ. Àwọn ará mi lèrè. Láti wá ṣe kiri. Láti wá kó kiri. Láti wá ṣe kiri o. Láti wá kó kiri. Olówó pátá, ọkọ̀ máa máa ń bá òṣèlú pátá. Ẹ̀wọ̀n fi nílẹ̀ o, nílẹ̀ o. Olówó pátá, àwọn ọ̀gá náà jẹ́ nílẹ̀. Adébáṣá lẹ́kọ̀ọ́ mú oṣù ní oṣù lè mọ́ ọ́nà. Ọmọ lójú bèrè àkókò olóńgbò.
ṣòro pátá mo díẹ̀ àìdè sọ́kọ́ra àìdè mi o àgbà ìdè mi máa ṣe lóko.